ẹ̀yin tèmi nílé ẹ má gbé kúrò ńbẹ̀ ẹ má wo Bísí Ológe show ẹ ṣáà rí. Murphy Afolabi. Thank you. Baba Fokoko. Baba. ABC. Àdìbò APC ọmọ mi tó wò mí yẹn àjọmọ̀ àdìbò APC àjọmọ̀ APC àmọ́ àdìbò ẹ ṣé o. Gàlúgà.
aṣòwò ajèrè akéré òkòdélé àwọn títí wọ́n ti bàjẹ́ wọn ò ní kó ná mọ́ tiwa ẹ má ṣe bá wọn jà o ìbò ní ẹbí o tó bá ní sáwọn ọ̀rọ̀ ní 25 ní fẹ́bírì táwọn yìí. DJ calm down. kí lè máa ṣe. kẹ́mi tẹ́lifà fẹ́mi. voters card yìí gangan nìjà yìí o ẹ má jẹ́ ká rú yín lójú ẹ má jẹ́ ká fún yín lówó ẹ má gbé ìkúnjẹ o sàkáìmọ́ sàsáìrì sàárì tààrà sí mọ́. Baba two. Baba two. Baba two. Baba two. Baba T. Thank you, DJ. You sound loud. Oh, yeah, very correct here, no? Oh, yeah, correct here. Kò sáyè nínú fọ́rọ̀ ẹ ṣe kí ni ẹ tẹ̀ sójú ẹ̀ ṣé mo pé kò láì gbé àwọn ọmọ bẹ́ẹ̀ kò ṣe ní 1999 o ọlọ́wọ́ ẹ̀ lè rìn lálẹ́ gbogbo èkó máa ń rùn yànnàyànnà ni ìgbà tá síwájú ní kí ló ṣẹlẹ̀ Èkó yàtọ̀ transformation ó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ security ó yapa ẹ bá bọ̀ kọ́tà síwájú máa ṣe ẹ imagine bí state ṣe rí kí gbogbo 36 states wá rí bẹ́ẹ̀ ìrọ̀rùn ṣe kí ni ìrọ̀rùn ti dé nìyẹn thank you ẹ tẹ̀sí. ẹ kú ọmọ ọba Dubai yóò. Àjàó dà. Lanko. Dubai. Dubi. Lanko ọba Dubai. Ọkùnrin kan wàhálà mẹ́fà. wàhálà àwọn bí kò sí wàhálà ọkàn ẹ mà túmọ̀ wàhálà ọ̀gbẹ́ni kò sẹ́ni tí ń lọlé kéwú tí ẹ ra wàhálà gbogbo yín dá kéwú ẹ ti rí wàhálà rí ìgbọ́láyà ó kéwú ó ra wàhálà pátẹ́kù tó sọ̀rọ̀ wàhálà òun ni BBC yẹn ní ìjọ sátidé ìyẹn tó bá ti ní ṣùgbọ́n tó bá ti ní kò sí wàhálà bàbá mi tẹ̀ síbẹ̀ ṣé ní bá ṣe wá ń sọ̀rọ̀ lọ́wọ́ ká ẹ lè mọ̀ bá wa ti lé Ọdúnládé Adékọ́lá máa bọ̀. Àlàyé kí ló dé? Sọlẹ̀, ẹ̀yin ọmọ ọba, òtúndà, ẹ̀yin ọmọ ọba, òtúndà, oyè ajá ọmọ kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn. Ẹ̀yin ti sọ̀lọ̀ ó ti pẹ́, ṣáma wà ní àtijọ́ wà mí ó ti pẹ́. Ẹ̀yin ti sọ̀lọ̀ kí ti gbé, oyè sọ̀kọ́ ti lọ. Lọ́ọ̀rọ̀ ìṣíwájú ó ṣe kí ni? Lórí ìsọ́wọ́ ló ṣe kí ni? Oyè tó wà lẹ́gbẹ̀ẹ́ hàn kẹ̀kọ́ kí ìfẹ́ àǹfààní wà. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.